orúkọ mi ni ọba Olúṣọlá Idris Adébọ̀wálé Lamido Sọ́lọ̀ ọ̀tẹ́nibọ̀tẹ̀mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì Ọlọ́fin Àdìmúlà Oòduà ti ìlú Àdó-Òdó. Ìlú Àdó-Òdó ó jẹ́ ìlú kan gbòógì ní ilẹ̀ Àwórì. Bákan náà dẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pé bí ìlú bá ṣe pẹ́ sí lẹ́yìn lọ ṣe máa ń ní àṣà àti ìṣe sí. A ní àwọn òòṣà tó pọ̀ nílùú Àdó-Òdó ṣùgbọ́n lénìí à ń ṣe àjọyọ̀ ọdún Ìgúnnukó. Bá a dẹ̀ ṣe ń ṣe wọ́n níbi tí òjò bá rọ̀ sí ọwọ́ ẹ̀rọ ni òjò tó dẹ̀rọ̀ òjò àlàáfíà ní so a pawọ́pọ̀ gbogbo ọmọ ìlú Àdó-Òdó pátápátá à ń ṣe ọdún Ìgúnnukó lénìí lágbára Elédùmarè ẹ̀mí a máa rọ́dún mọ́dún eléyìí tá a ṣe yà níbi ṣe àṣemọ́. Mo fẹ́ fi ṣe àdúrà fún àwọn ọmọ wa èyí tó wà nílé ni tó wà lókè òkun ni lágbára Ọlọ́run èyí tó ń ṣiṣẹ́ ọba nu wọn àdá ọba ọkọ̀ ọba ò ní ṣá wọn lẹ́sẹ̀ o gbogbo àwọn ọmọ wa tó dẹ̀ wà lókè òkun náà a ní gbọ́rọ̀ ìbànújẹ́ lórí wọn o wọn ní fi òkú wọn ránṣẹ́ sílé lágbára Elédùmarè èrè lọ́lọ́jà ń jẹ èrè lọ́ máa kó wálé o wọn ò ní pè wá pé nǹkan aburú ó ṣẹlẹ̀ sí wọn kò ní jẹ́ tiwọn gbogbo bí tí wọ́n bá ní iṣẹ́ pátápátá àṣelà lọ́mọ máa ṣe èyí tí mo wí àwọn alálẹ̀ àgbà lọ wà á rí bí àṣẹ bí àdẹ̀ṣẹ́ mọ́ wọn lára. Ní èní ni à ń ṣe ayẹyẹ ọdún Ìgúnnu nílùú Àdó-Òdó Ọ̀tà. Mo dẹ̀ rí pé tá bá wo àyíká àti gbogbo èrò tó wà ń bí a rí pé ọdún yìí ó tún dùn yàtọ̀ torí pé èní ọdún tèmi ó jẹ́ ọdún tí ọba aláìlúwà ọba Olúṣọlá Idris Adébọ̀wálé wà lórí ìtẹ́. A rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún tí a ti ṣe sẹ́yìn kò sí kábíyèsí lórí àpèrè ṣùgbọ́n ti ọdún yìí tá bá wo ìlú tutù gbogbo ará ilé àwọn ará oko àwọn ọmọ ìlú àtàlejò tó wà nílùú Àdó gbogbo wọn tún yáyà wá ṣe ọdún Ìgúnnù ní ọdún yìí nítorí pé kábíyèsí Olúṣọlá wà lórí àpèrè tí ìlú dẹ̀ ń tùbà tí ìlú ń túṣẹ.